They haven't been able to capture one terrorist or capture any bandit leaders. They hold meetings with them. One bandit in Katsina killed an assistant commissioner of police. Come. To kana ya halbo jirgi da haka Ibro? Iya mun saba. Kam bala amma bindiga ga babbar bindiga ce. Kam bala to amma dai jirgi yanzu ya gitto maku Ibro ai ko a'a. Yanzu na wai. In jirgi ya gitto maku. Babu haka kun ka da wannan jirgin kenan. Kam bala. Baba boro ba kai amma anan kun sa amma ana Ibro kun samu kahira bindiga wallahi nan kun samu kahira bindiga kuma na ga biyan da yawa sun kai karshen wanda zago za ku ba kan bada nan to dauda shi yanzu wani abu na ẹ̀yin èèyàn wa nílé lóko lẹ́yìn òde ẹ ti rí nǹkan tí a fi ń wọ̀nyí ìdí tí a fi ń pariwo ta fi ń sọ pé àwa fọwọ́ sí kí Trump kó wá gbà wá nítorí pé a fẹ́ jìjàǹgbara orílẹ̀-èdè títí wa a níbọn a ní àdá a ní nǹkan kan ta fẹ́ fi jagun so òun la ṣe ń sọ pé ẹ̀yin bàbá wa ẹ̀yin màmá wa ẹ jẹ́ ká dúró sí àwọn tá fẹ́ gbà sílẹ̀ nínú ogun tó ń bọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ ti rí fídíò yẹn so wọ́n ń gbé ọta ìbọn bullet ẹ wo bó ṣe pọ̀ nílẹ̀ ńlẹ̀ tí ó bá ń ṣe pé bóyá àṣírí wọn tú mọ́tò ń kọjá lára àwọn àpò tí wọ́n ti di ọta sí kẹ́lẹ̀ mọ̀ pé eléyìí ò kì í ṣe ṣeréṣeré tẹ́ ẹ bá rántí ní 2023 àbí 2022 tí àwọn Amẹ́ríkà tí wọ́n ń pe attention gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà pé àwọn ń rí àwọn movement kan ní gbogbo àwọn ìgbèríko pẹ̀lú ammunition pé kí a ṣe kí ni kí ìjọba tí ó wà ń bẹ̀ nígbà yẹn kán tètè mójútó ọ̀rọ̀ ààbò till now wọn tí mójútó ọ̀rọ̀ ààbò yẹn o till now ẹ wá wo títì ni wọ́n ti ń rí ata ìbọn ó túmọ̀ sí pé àwọn nǹkan tó fẹ́ fi ṣe jàǹbá fún wa òun ló ti ń kó kọjá yẹn lẹ́yìn kọ̀ọ̀kan tó ń ṣìpẹ̀ káàkiri ní gbogbo ilẹ̀ ibi tí wọ́n ti fẹ́ gbalẹ̀ bí wọ́n ṣe fẹ́ take over bí wọ́n ṣe ní Afghanistan ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Mali lọ́wọ́lọ́wọ́ àwọn Al-Qaeda wọ́n ti gba ìjọba ó kọ̀ kù one city ló kù péré Ọlọ́run má jẹ́ ká rí ní orílẹ̀-èdè tá wà orílẹ̀-èdè location 419 tí gbogbo wa yìí mọ̀ pé ó ti expire ká wá sọ pé ó kù ìlú Èkó tí wọ́n fẹ́ gbà bẹ́ẹ̀ ló ṣe rí ní Mali nísìn so ìdí nìyí tí àwọn ọ̀dọ́ fi sọ pé ibi tí ọ̀rọ̀ tá à ń sọ yìí pé ẹ jẹ́ kí ṣe bàbá wa ṣe Sunday Igboho dìde kí ló padà ṣe fún wọn wọ́n padà lọ àtàkì wọ́n fẹ́ pa wọ́n ni alágbára tó tún di gbogbo àgbáyé mú wá sọ pé òun ń bọ̀ ẹ̀yin kan wá sọ pé rárá òun là ń jà fún nǹkan tá à ń pariwo fún nìyẹn ní pé a ní fámìlì nílé tẹ́yin bá tẹ̀ wà lókun tẹ́ bá wà lókè òkun àwọn tó wà nílé ńkọ́ tí wọ́n tẹ̀ mọ̀ kankan nípa ìjàngbara tí awareness tí wọ́n fi tipátipá tó fi stop nínú movement tá a wà yìí pé ká lè educate àwọn èèyàn wa ṣe bóun ni rally tá à ń ṣe Èkó láti fẹ́ lọ ṣe last rally kan tó wà àtàkì bàbá wa Sunday Igboho kẹ́ lè mọ bí wọ́n ṣe fẹ́ pa wá lẹ́nu mọ́ tí àwa yìí fi jìjàngbara láàrin ara wa pé rárá sẹ́ẹ̀ lè pa wá lẹ́nu mọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ sókè ni òun lẹ ṣe rí pé gbọ́nmi sí omi ò tó ó ṣẹlẹ̀ because a lè wà nínú ìjàngbara ká tún máa wá sọ pé ẹ jẹ́ ká protect ibì kan nítorí pé ó ń bọ̀ wá gba ilẹ̀ wa ni ó ń bọ̀ wá ṣe kíní kan ẹ ti rí ìbọn lójú títì ata ìbọn lójú títì ṣé ẹran ló fẹ́ fi pa ni àbí àgbò ló fẹ́ fi pa tí ó bá ń ṣe pé wọ́n fẹ́ fi gba ìlú ni aims and objectives wọn ni pé kí wọ́n jagun kí wọ́n gba ilẹ̀ wa kọ́ wa sọ pé gbogbo wa o
Muslim la máa jẹ́ ẹ tẹ̀ má jẹ́ ká lọ síbi religion rárá ẹ má jẹ́ ká sọ wọ́n fẹ́ gba ilẹ̀ wa wọ́n fẹ́ gba orísun wa èwo ló wá bẹ́tà nínú méjèèjì kí Trump kó wá gbà wá sílẹ̀ àbí kí àwọn terrorists kan run wa down èwo ló dájú nínú méjèèjì ẹ má bá wa fi sí comment section yín bàbá wa ẹ tẹ́ ń wò wá lọ́wọ́ eléyìí là ń sọ ẹ wo wọ́n tún practice wọ́n tún rehearse bí wọ́n bazooka lọ gbé dání yẹn o bazooka mélòó ni àwa ìran Yorùbá tá ń jìjàngbara bazooka wo la ti ní lọ́wọ́ ohun ìjà wo la ní lọ́wọ́ so eléyìí ló ṣe ń ká wa lára pé ẹ má tà wá lọ́pọ̀ àwa o ibi tá a dúró sí ni self determination tá a gbé dání yìí Yorùbá nation is a must that is the only solution for us wọ́n ti attack mi ní Nàìjíríà ní Àbújá wọ́n ti attack mi rí so mi ò jẹ́ èèyàn nínú Nàìjíríà àfi tá bá gba òmìnira tá bá jìjàngbara ni màá tó jẹ́ èèyàn ni màá tó mọ̀ pé mo ní freedom of speech mo ní safety mi ó wà okay but nínú Nàìjíríà kò wà okay rárá gbogbo wa la mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tá à ń rí all over the world àwọn èèyàn kan dẹ̀ ń jà fún 2027 àwa ní pariwo síta so therefore ẹ̀yin èèyàn wa ó yẹ kó ti yé yín àpọ̀rọ̀ gbágbọ̀n afẹ́fẹ́ ló ń kó lọ ẹ jẹ́ kí n sọ padà sí olóòtú kan tún béèrè lọ́wọ́ àwọn ará ilé ká lè prepare another video tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ tá a fẹ́ fi educate ara wa pé ìjàngbara yìí ó ti di dandan kò sí ìyípadà padà sẹ́yìn o a focus ní ọ̀rọ̀ ẹyọ kan dẹ̀ ní Yorùbá nation a gbọ́dọ̀ sọ̀rọ̀ Nàìjíríà kankan lórí ìkànnì so bó ṣe jẹ́ nìyẹn mo sọ padà sí bàbá mi àròlé tẹ́ntẹ́n Olúmáìkì Ọbalọ́lá ẹ ṣeun bàbá mi ṣíàmà wa màá sáré jù sí ìyá mi Àṣàkẹ́ fídíò tẹ rí yìí ẹ rí pé iye tó lè mú kí ọta ìbọn tó lè spread sójú títì kó pọ̀ tó yẹn ẹ máa wá wo eléyìí tí wọ́n gbé lọ báwo ló ṣe máa tó ìyá mi Àṣàkẹ́ kí lẹ rí bọ́mọ kóòtù òjíire sọ lórí eléyìí. ẹ ṣeun gan ni bàbá mi olóòtú ẹ ti wá rí wípé ara àwọn ariwo tá a ti pa sẹ́yìn náà lélẹ́yìí tó bá sọ wípé ibi tá à ń sọ ibi tá a dé gangan ibẹ̀ la dé dúró yìí ní ìgbà tí wọ́n ń lọ tí a dúró ọta ìbọn yìí ṣé ó ṣẹ́ sílẹ̀ ní ká pé eléyìí tó ṣẹ́ sílẹ̀ lélẹ́yìí ẹ wá wo eléyìí tí wọ́n ti dì lọ a dẹ̀ ti ń pariwo láti yẹjọ́ lórí ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá ẹ jẹ́ ká wo tàwọn Àmọ̀tẹ́kùn ẹ wo àwọn kan tó ń kó sí wọn lọ́wọ́ ṣé ó ṣe ń kojú àwọn ará bí wọ̀nyí àwọn agbésùmọ̀mí yìí wọ́n dẹ̀ ti dúró ẹ rí i pé àwọn tó ti dúró síbẹ̀ jọ wọ́n fẹ́ ṣàánú àbọ̀ wọ́n fẹ́ kó níbi tí ààyè gbà wọ́n dé ibo ni wọ́n ti ń gbé bọ̀ àárín títì lélẹ́yìí o àárín títì kì í ṣe pé nínú igbó ṣé ọlọ́pàá ò sí láàrin ìlú wọn ò kì í yẹ̀ wọ́n wò ṣé àwọn aṣọ́bodè ò sí nínú ẹnubodè ni lẹ́yìn fi mọ̀ wípé tó bá sọ wípé nǹkan ti tán ìlú yìí ó ti tán pátápátá àfi orí nǹkan tá a dúró lórí wípé sẹ́ ọ̀nà àbáyọ kan ṣoṣo fún ìran Yorùbá òun náà ni pé ká dá dúró torí adúrú àwọn nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi ń ṣe àwọn èèyàn léṣe tí wọ́n fi ń ṣe àkóbá fún ará ìlú fún àwọn